Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Orí eléyìí. Náà lọ jẹ́rẹ̀ karùn-ún ìbéèrè mi. Òun lè karùn-ún ìbéèrè àwọn. Gbogbo tí ẹ̀yin ẹni Ọlọ́run dá fún mi lóyìn lówó yìí. Gbogbo tí ẹnikẹ́ni ẹni Ọlọ́run ó dá bá wọn lówó yìí. Ẹ wá dá kẹ̀tíkẹ̀tí báyìí. Táwọn fi ṣe ìkùnà àlejò ẹ̀yin àgbàlagbà ẹ̀yin ẹni Ọlọ́run. Inú mi dùn ó bu àyà. Inú àwọn dùn ó bu háyà. Ó tẹ́ mi lọ́rùn. Ó tẹ́ àwọn lọ́rùn. Ó wù mí gan. Ó wù àwọn gan. Ẹ ṣe tó dùn mọ́ mi púpọ̀. Kódà gbogbo jàmá àpapọ̀tà ṣe tó dùn máa púpọ̀. Gẹ́gẹ́ bá a ti ṣe tó dùn má Mudiru. Gẹ́gẹ́ bá a ti ṣe tó dùn máa Mudiru tí Mudiru pa àṣẹ fún wa tá a sì tẹ̀ láṣẹ náà. Bẹ́ẹ̀ ló dùn mọ́ mi náà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló dùn bàbá wa àgbà nílọrin. Látòkè délẹ̀. Látòkè délẹ̀. Tí wọ́n fẹ́ ń bẹ̀. Ní táwọn fẹ́ ń bẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ bá ń tọrọ kọ́lọ́run bá ń bùn lálùbáríkà ni. Àmín. Bàbá ní àwọn fẹ́ tọrọ lọ́dọ̀ yín bàbá wa àgbà kẹ́ ẹ bá wọn sọ pé Murtada Imam Ọlọ́run kó bùn lálùbáríkà. Àti àwọn yòókù ẹ̀ tọ́lọ́ àtàwọn ẹgbẹ́ àtàwọn yòókù àtàwọn tó wá tún jọ ń gba sàádà lónìí táwọn wáyìí. Báyìí nísìn. Ẹjọ́ ń gbà báyìí. Ṣáádà lọ́wọ́ báyìí. Àtàwọn gba sàádà lọ́wọ́ báyìí. Láti gbàtà ti bẹ̀rẹ̀. láti gbàtà ti bẹ̀rẹ̀. Usbu Sheikh. Táwa ń bẹ̀ yìí. Tí ó fi di pé ti sáà yóò dópin. Tí sáà yóò fi dópin. Ọba ṣe gbogbo wọn lálùbá. Ó ṣe gbogbo wọn lẹ́mọ̀ alálùbáríkà. Àmín. Àlùbáríkà sínú máa wọn. Tó bá alùbáríkà sínú mímọ́ wọn. Àmín. Ìyẹn wọ́n rí lò. Kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo wọn rí lò. Àmín. Mẹ́ta. N táwọn tọrọ lọ bàbá mi. Àmín mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Gbogbo owó ọ̀hún. Gbogbo owó ọ̀hún. Mo ti gbà á. Alhamdulillah. Bàbá làwọn ti gbà á. Mo ti gba gbogbo owó náà. Àwọn ti gbà á. Èmi náà wá mú díẹ̀ kan lọ́wọ́ pẹ̀lú nígbà tó wù mí bẹ́ẹ̀. Àwọn náà wá mú díẹ̀ kan lọ́wọ́ tó wù àwọn bẹ́ẹ̀. Láti gbé mi yóò fi kalẹ̀. Láti gbé àwọn ó fi kalẹ̀. Fún iṣẹ́ ribi tí wọ́n ṣe yìí. Fún iṣẹ́ ribiribi ńláńlá tí bàbá ń ṣe nínú ọgbà lọ́wọ́lọ́wọ́. Wọ́n lè bá mi tọrọ fún bí kọ́lọ́hún bùn lálùbáríkà. Kí wọ́n lè tọrọ fún Murtada pé kọ́lọ́hún bùn lálùbáríkà. Bákan náà. Kí wọ́n tún bá mi torí Ọlọ́run bá ń sa fún. Orí Ọlọ́run bá wọn sà fún. Bá ń ṣe sà fún. Báwọn ṣe àìsà fún. Gbogbo tí ń bẹ wájú ẹ̀ tí wọ́n sọ fún wa yìí. Gbogbo tí wọ́n bẹ wájú ẹ̀ tí wọ́n sọ fún wa yìí. Ọlọ́run sì ti ṣe é lọ́nà tí Markaz ti gbé jòkó tó ti jókòó pété. Ọlọ́run sì ti ṣe é tí Markaz ti gbé kalẹ̀ tó ti gbé jòkó dáadáa báyìí. Bẹ́ẹ̀ ti lò gbèsè ayé rẹ̀. Bẹ́ẹ̀ ti lò gbèsè ayé rẹ̀. Pẹ̀lú mọ̀. Tí fi wá dépò. Alhamdulillah. Wọ́n kà ó pọ̀. Bàbá kà ó pọ̀. Wọ́n mọ̀ kà ó pọ̀. Kí ló wá yóò wá múnásàbà fún. Kí ni ó wá ṣe déédéé fún ọmọ táwọn yìí. Nínú tí wọ́n kà yìí. Àwọn ni kí wọ́n bá mi ṣẹ̀ṣà fún. Àwọn ni kí wọ́n bá wọn ṣẹ̀ṣà fún o. Ìyẹn bá ti ṣẹ̀ṣà fún. Ẹ bá ti ṣẹ̀ṣà fún. Ìpè náà lọ́kàn. Iná ló kàn fún ẹ. Láti sí lọ. Kọ́yá kọ́ máa bá lọ. Allahu akbar. Alhamdulillah. Àwọn bọ́lá ń bẹ bàbá. Ó ti jáde báwọn. Ó ti jáde mẹ́rin àkọ́kọ́. Ó ti jáde mẹ́ta. Ó tún parí yìí. Gbogbo tí wàá parí yìí náà. Ètò wa kàn. Ẹ̀yin ni kẹ́ ẹ tún náwó ẹ̀ sí o. Ẹni náwó sí o. Lágbára Ọlọ́run yóò sì tẹ̀lé. Láti sin ìyẹ̀sẹ̀jú yìí náà. Láti sin bẹ́ẹ̀ tí ń wù yìí náà. Láti sin yìí. Láti sin. Ó sì ti jọyìn láyìn ọ̀hún náà nù. Ó ti jọyìn láyìn náà nù. Ó ti kó síbi ojú ọ̀nà náà. Ó ti kó sójú ọ̀nà tẹ́ wí náà. Ọlọ́run jẹ́ kẹ́ rí kọ́ jáde bí báyìí náà. Ọlọ́run dákun kó jẹ́ kẹ́ rí iye kẹ́ rí kọ́ jáde ní àyín lálàáfíà. Pẹ̀lú eléyìí náà. Gbogbo àwọn tọrọ àwọn nù. Bàbá Ìlọrin bàbá wa àgbà Imam Jamiu àgbà Ìlọrin wọ́n ní táwọn mú lọ́wọ́ rèé. Náà rèé o. Ó kéré gan-an. Ó kéré gangan. Ó rí kí gangan ni o. Ó kéré púpọ̀. half of a million naira. Ìlàjì mílíọ̀nù kan náírà. Allahu akbar. Ẹ wá dàpọ̀ mẹ́yìn o. Máa gbọ́. Mo ń gbọ́ bẹ̀ tí ń wù. Bébí ìran ẹ bá wọn bá mi sọ sí mo wí ni. Máa dàpọ̀ mẹ́yìn o. Bàbá wa àgbà lọ́rin wọ́n ní kí n dàpọ̀ mẹ́yìn o. Eléyìí tí gbogbo ẹ̀yin olórí eré dájọ́ fún mi. Èyí tí gbogbo àwọn olórí eré ńláńlá tí wọ́n dájọ́ báwọn yìí. Kélé yìí ló kún. Kélé yìí ó kún. Kó máa lọ sí. Àpò. Al-Markazul Allah. Al-Markazul Allahu akbar. Bí Agége. Báwọn ti fẹ́ nu o. Bẹ́ẹ̀ yóò ti jẹ́nu. Bẹ́ẹ̀ yóò ti jẹ́nu o. Bó ti jẹ́nu. Ẹlẹ́kejì rẹ̀. Ẹlẹ́kejì rẹ̀. Eléyìí náà.
200,000 naira péré. Farabalẹ̀, farabalẹ̀. 200,000 péré mà lélẹ́yìí. 200,000 naira péré. 200,000 naira péré. náà lélẹ́yìí. mo fẹ́. àwọn fẹ́. wọ́n dákun. kó dákun. kí wọ́n máa lọ sínú àpò wọn. kó lọ sínú àpò ti bàbá ládàyẹrí. kádàká sàtà. ládàyẹrí ni o kàn dákun. àwọn abéèrè mara. àwọn abéèrè àwọn rèé o. àwọn bẹ̀yẹ dákun ẹ bá ń gbà. wọ́n láwọn bẹ̀yẹ dákun ẹ bá wọn gbà á. àbá mi ni mo sì rẹ ó sì dùn mọ́ mi púpọ̀ ẹni tí mo fi rẹ olóko. bàbá tí wọ́n torí ẹ̀ sọ mi lóko tí ń jẹ́ nù. ẹni tí wọ́n torí ẹ̀ sọ mi lóko tí ń jẹ́ bàbá tó bí òun ni wọ́n torí ẹ̀. Allahu akbar. wọ́n lẹ́ni tí wọ́n torí ẹ̀ sọ àwọn olóko tí àwọn ń jẹ́nu ni ní baba wa ustaz wa Mawlana Sheikh Bashar Al-Arbeji. torí náà ńkọ́. wọ́n ní torí náà ńkọ́. bàbá mi náà lè mọ bá ń jẹ́. bàbá àwọn náà làwọn ránṣẹ́ ni kí wọ́n sì gbà bẹ́ẹ̀ ló ti bù máwọn nù ni. bàbá wa jẹ́nẹ́sì àgbà dókítọ̀rù wọ́n ní márààrún náà nù ni síwájú bàbá Lágége kó sì máa rí bẹ́ẹ̀ ó sì dédé wákàtí márààrún wọ́n ló ti parí náà nù ni. àwọn tó bá bàbá wa Imam Jami àgbà wa àwọn náà bẹ dasi bàbá wa jẹ́nẹ́sì àgbà yẹnyẹn 20,000 naira. Allahu akbar. òun rèé naam 100,000 àbáwa Murtada Yusuf ọlọ́pẹ́ wa 100,000 bàbá wa àgbà bàbá wa adájọ́ àgbà táfẹ̀yìntì alukurani 5 lódìndí kó lọ ọ̀dọ̀ àwọn bí kí wọn bàbá wa Imam Jami àgbà lẹ́yìn kí bàbá Mudiru báwọn gbà á ká fi sí ààyè tí wọn bá máa fi sí lọ́dọ̀ wọn lódìndí fún bàbá Lágége ẹlẹ́ẹ̀kejì bàbá Lágbàjì wọ́n fún ní Kùránì kan Dáúdà nfanlá wọ́n làwọn fún lẹ́yọ̀ kan bàbá wa pa Abubakar ẹlẹ́yọ̀ kan tó kù bàbá wa ṣe Suleiman ó jẹ́ 9 ó ti parí n tàn tọrọ lọ́dọ̀ wọn nu tó ẹ kúlẹ̀ bàbá bàbá wa àgbà ní naam. àti jókòó pẹ́. bàbá wa àgbà ní àti jókòó ti pẹ́. àwọn ọmọ tí wọ́n sì gba ṣáádà wọ́n pọ̀. àwọn ọmọ tó ti fẹ́ gbàgbé ẹ̀rí pọ̀. a kí bàbá wa Imam púpọ̀. a kí bàbá wa àgbà Imam púpọ̀. Ọlọ́run kó jẹ́ ká rí wọn pẹ́. Ọlọ́run dákun jẹ́ rí wọn pẹ́. Àmín. àwọn ní bàlágà nkankan. àwọn ní bàlágà. àsàlátù tá à ń ṣe fún Ànábì. wọ́n ní àsàlátù tá à ń ṣe fún Muhammad. Sallallahu alaihi wasallam. sọ̀látù kan wà tá a ṣe. wọ́n ní sàlátù kan wà tá a ṣe. sáàmà pé Allahumma salli ala kama sallaita ala Ibrahim. Allah. wa ala ali Ibrahim. fil alamina innaka hamidun majid. anakumala. àsàlátù yẹn wọ́n ní àsàlátù Ibrahimiya yẹn. tẹ̀síbíù maklubu ni. tẹ̀síbíù maklubu ni o. èsì torí pé Ànábì tá à ń tọrọ àdúrà. àní Muhammad tá à ń tọrọ àsàlátù fún yìí. òun ni sayyidu waladi Adam. Allah òun ni aṣíwájú gbogbo ọmọdọ́mọ Ádámà. tó wá tí Ibrahim jẹ́ ìkànnù ọmọ Ádámà. tí ànábì Ibrahim jẹ́ ìkànnù ọmọ Ádámà. nígbà tá a ní kama sallaita ala Ibrahim gẹ́gẹ́ bó ti ṣàṣàlátù fún ànábì Ibrahim. gẹ́gẹ́ bó ti ṣàṣàlátù fún ànábì Ibrahim. àwọn ẹgbẹ́ tẹ̀síbíù maklubu ni. ẹgbẹ́ tẹ̀síbíù maklubu ni. so gbogbo èyí tí wọ́n sọ yìí. gbogbo èyí tí bàbá wa Ìmámù àgbà yẹn sọ yìí. makilubu ni o. makilubu ni o. a dá padà sọ́dọ̀ wọn. a dá padà sọ́dọ̀ wọn àwọn olórí wa o. àwọn olórí wa. àwọn olórí wa o. gbogbo owó tẹ́ sọ yìí. gbogbo tẹ́ sọ yìí. ó pọ̀. ó pọ̀. wàláhì làzím ó pọ̀. bàbá wa Lágége ni ó pọ̀. àdúrà yín wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ. àdúrà tẹ wá ṣe fáwọn àti ti bàbá àti ti Markaz wọn ló pọ̀ ju gbogbo tọ́kadà wọn yìí lọ. torí tọlọ́hun. torí tọlọ́hun. mi ò dá padà fún yín. àwọn ò dá padà fún yín o. kò tiẹ̀ tó dá padà. bàbá Lágége láwọn ò tiẹ̀ tó bẹ̀ kẹ́ tọrọ nǹkan káwọn wá dá padà. àmọ́ mò ń bẹ̀ wọ́n ni. àmọ́ àwọn tún bẹ̀bẹ̀ ni. sẹ́rí gbogbo àwọn jàmáà tí wọ́n wà. sẹ́rí gbogbo àwọn jàmáà tí wọ́n wà yìí. òbí kọ̀ọ̀kan. òbí kọ̀ọ̀kan.
oríire tí wọ́n ó ṣe lénìí. oríire tí wọ́n ṣe lónìí tí wọ́n kọ́nú ta àwọn ọmọ wọn lónìí o. àtàwọn ọmọ tó ń gba ṣáádà. àti gbogbo àwọn ọmọ tí wọ́n ń gba ṣáádà. wípé ẹ wà ń bí. wípé bàbá wa ìmáàmù àgbà nílọrin wà níhìn. ẹ sì ṣàdúrà fún wọn. ẹ sì ṣàdúrà fún gbogbo àwọn. kádùá òun lè gbà. kí àdúrà yẹn lè gbà. fàkọ́dìmú bẹ́ẹ̀ ni àyáde ìnàjìwá kó mú sọ́dàkọ̀. aya Kùránì mọ̀ ni. bàbá ti gbọ́ aya mi. bá mi tú. bàbá wa lágége wọn ka aya Kùránì wọn ní gbogbo àdúrà tí èèyàn bá ṣe kí èèyàn ó fi nǹkan kan tì síwájú tí ó máa jẹ́ sàárà fẹ́ni tó ṣàdúrà fún yẹn pẹ̀lú ìfẹ́. ó fi kọ́ wa látara ní Muhammad. ó fi kọ́ wa látara ní Muhammad ni. so bẹ́ẹ̀ ṣe wá wà ń bí. bàbá wọn ní bẹ́ẹ̀ ṣe wá wà ń bí ilé nìí. tọ́ àwa kíra wọn kú oríire ni. kí làwọn ọmọ tó fẹ́ jáde. kí làwọn ọmọ tó fẹ́ jáde. àtàwọn òbí wọn. àtàwọn òbí wọn. kí ni dùnnú wọn wípé ẹ wà ń bì. kí ni dùnnú wọn tó tún ju ẹ wà ń bì yìí lọ. ẹ wá dé àyín ẹ tún wá ń da owó lẹ̀ fún wa. rárá ló bá dijọ́ mi. ló bá dijọ́ mi. tẹ bá wà tẹ bá dà á lẹ̀. tẹ bá wà tẹ bá dà á lẹ̀. kódà tí wọ́n bá rán mi èmi á gbà lọ́wọ́ yín bàbá. ọ̀wù a lè gbà. a lè tún gbà ní iná tí ni o a sì lè. a lè sọ pé kí wọ́n fi ṣàdúrà fún wa sí. bàbá ní o tún bá tún dijọ́ mi náà a lè gbà a lè tún ní ó da ẹ fi ṣàdúrà fún wa. àmọ́ lónìí. lẹ́ni àwọn ń tọ́ lọ́dọ̀ yín. torí gbogbo àwọn ọmọ yìí. torí gbogbo àwọn ọmọ wọn yìí. àtàwọn òbí wọn. àtàwọn òbí wọn. wọ́n ti ṣoríire. wọ́n ti ṣoríire wíwá yìí. kí wọ́n wá ṣoríire ọ̀hún jálẹ̀. kí wọ́n wá ṣoríire ọ̀hún jálẹ̀. òun ni kẹ́ dákun làwọn bẹ̀bẹ̀ sí. ọjọ́ ti lọ bàbá sì ti gbà á bẹ́ẹ̀ tí bí òun kọ́lá. bàbá mo fẹ́ da ilé ìsinú àpótí yẹn padà àbí. bàbá wo. ẹ̀yin náà ní bèrè lọ́wọ́ ibẹ̀ kájà náà àpótí àbí kan fi ṣe tọ́lọ́run tán láwọn fi ṣe. èyí táwọn fún àwọn fún wọn yẹn ká jọ ń tọrọ ọlọ́run ká má kọ̀ ọ́. àwọn náà ẹni sùn. ó parí. ìyẹn tí mo wí yé mi o. ẹni tó bàbá alágége ní táwọn wí yá wọn o. bí wọn ò ti ní kọ èyí tí wọ́n dá. bí wọn ò ti ní kọ èyí tí àwọn jàmáà dá. tí wọ́n ó gbà. tí wọ́n ó gbà èmi. láàní gba èyí tí wọ́n bá. wọ́n máa di pé ọ̀fìn tàbádùlù. kó máa di pé ajájọ fi pààrọ̀ láàrin ara wa ẹ mú kan wá ẹ jẹ́ ká fún yín ní kẹ̀kẹ́ yín náà mú mi wá. bàbá alágége ló sọ̀rọ̀ bàbá Imam èmi rọ́ wá sí ni o. ẹ dákun tó rọ lọ. wọ́n ní kẹ́ ẹ dákun. bó ti rí nìyẹn. ìsẹ̀yìdù bàbá ti ní ìsẹ̀yìdù o. dódó. ọ̀ya kíni. dó àbá àwọn ẹni ẹ ṣe sùúrù onílò ní jẹ́. lirijalin yakhdimuna al-ilma fi kulli jihad. Markazi ufudi karuhi. Markazi ufudi karuhi. Nas'alullah. Murtada al-Imam. Bi ahabbi da'awat. Markazi ufudi karuhi. يخدمون العلم في كل الجهات. مركزي يفريق روحي. لشباب يخدمون العلم في كل الجهات. مركزي يفريق روحي. أن يديم النصر فينا بنبي البركة. مركزي أفديك روحي. 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 إبراهيم أحمد صلاتي في حياتي ومماتي. صلاتي مركزي أفديك إبراهيم